yẹ fọ́lọ́run lókè. Mo lọ́pẹ́ ló yẹ fọ́lọ́run lókè. Fún gbogbo ìjọ lórí rẹ̀ o, gbogbo ìjọ Jámákì pátápátá. Ọdún kan kì í ṣe èrè mi o. Ọlọ́run ọba tó so yín papọ̀ ò ní jẹ́ ṣọ́kú. Ìjọ Jámákì lónìí tèmi o. Tí kì bá ń ṣe pé àmọ́ wípọ̀ lọ́dọ̀ mi ni èmi kẹ̀ ẹ̀kúnlé ilé mi rè é. Bí mo ṣe ń bọ̀, má ti yà sílé, má ti lọ́nà o. Ṣùgbọ́n béèyàn bá ń ṣàpọ́nlé mi, a máa kún mi lójú. Àmọ́ wí ò ní ìrẹ̀lẹ̀ láíláí. Ìjọ Jámákì ò ní lè dàrú o. Tí kò bá dàrú kò ní túká. Lọ́ládé Wálé tí ń jẹ́ Muhammadu lọ́lá oníṣẹ́ ńlá. Àtẹ̀ní àtàná ẹ̀ òǹbọ̀mọdé ṣe bàbá ṣe. Ọmọ wọ́wẹ̀ ló fi ń bá wa jẹun, ló fi ń bára wájú wíwọ́. Ọlọ́run ọba má jọ ṣìwà ò lọ́lọ́run ọba. Ìjọ Jámákì Society of Nigeria ṣé bẹ́ẹ̀ náà ni Jam'iyyatu Hayyul Qayyum Jámákì Jam'iyyatu Hayyul Qayyum ní túká. Amina tún lórúkọ mi náà. Ajábàlíkì èèyàn tèmi ní Amina tún mi ọmọ ta ẹbí. Ó fẹ́ mi lójú mi ni ó fẹ́ mi lẹ́yìn mi. Èèyàn ti rúkà ẹ̀ tó mi bàṣírí mi. Èèyàn tá a mú dàmí aláwòye. Ọmọ akọ́ sílẹ̀ o, ọmọ olówó sílẹ̀ o, ọmọ olówó sílẹ̀ o. Ìbànújẹ́ nífilẹ̀ ẹ̀ṣẹ̀ ìbúgbé. Ìyá kékeré kò ọ̀wọ́sì. Ìyá ńlá ti lu ìtòrí. Ìyọrin gangan tí kò lámùlà. Agbọ́n má bí wọn alábẹ̀kẹ́ o. Mo ti dà yọkù sí wọn lára. Mo wá sọ pé jọmí oníjòhun mi, oníjọ̀rọ̀ mi, oníjèdè mi, oníjàrá mi láíláí. Aṣèbí ṣẹlẹ́ra, parí gíìsù. Báyìí a máa rí èrò tí yín ti pé kírú wọ́n dánmọ́. Èrò tí wọ́n náà ní pé kírú yín dánmọ́. Kí wọ́n fà ó sì kúrò ní wọ́n fa ẹ ti ń bọ́dé nìyẹn ilé onílé yín wálé. Ẹ mọ̀ jẹ́ èèyàn lójú ayé, wà mọ̀ jẹ́ èèyàn lójú ayé. Àjọ̀dá tọrẹ ṣàfẹ́wò wọ́n níran nítorí bọ́lọ́mù bá lóhùn dé tàbí ó sọ fóhùn dé. Yóò bá ìyá láyé èèyàn tí ó sọ pé kò sọ lóhùn ọba. Ìwọ náà ti bòde nù. Àti ṣọdún kan, aṣọdún méjì, àṣẹ mẹ́ta, àṣẹ mẹ́rin, àṣẹ márùn, àṣẹ mẹ́fà, àṣẹ méje, àṣẹ mẹ́jọ, àṣẹ mẹ́sàn, àṣẹ mẹ́wàá. Àwọn àṣẹjọ́ méjì ẹ̀sìn kankan ò ní ṣe wá. Ilẹ̀ ọmọ fẹ́ jẹ́yẹ́ jẹ́ o. Ilé ọmọ nígbà ẹ̀kún, alájà búkì mi jàfó. Ilẹ̀ èèyàn jàfó ọgọ́rì tì mí. Àbẹ̀ní o. Ilé ọmọ nígbà ẹ̀kún, ọmọ fẹ́ jẹ́yẹ́ jẹ́ o. Ọmọ fẹ́ jẹ́yẹ́ rú. Ọmọ káfọ́ pọ̀ wá, káfọ́ jẹ wá, káfọ́ gidigidi owó wọ̀kọ̀ nínú ìṣẹ́rí. Ọmọ ọlọ́kọ̀ ti wọ̀ ṣẹ́rí kúnníkúnní. Ilé ọmọ nígbà ẹ̀kún, alábẹ̀ ní ìmọ̀ wò lè máa. Ṣó ti gbé sọ bẹ́ẹ̀? Sọ pé ọgbọ́lọgbọ́ onígbà ọ̀dọ́ ìtì mi. Ó Jésù. Abẹ́
kẹsàn-án o. Tí ó ṣẹ́yún mi ṣe bébì náà rè é, ọ̀pọ̀ ọmọ ni wọ́n ṣẹ́yún ẹ̀ tí ò wáyé o. Mo fẹ́ mi mo rè é sí màmá tó bí mi tó ṣalábà mi. Ọ̀yá ìyá mi ṣọ́nà nítorí àwọn owó tí kì bá ṣe fún pọ̀ lọ́dọ̀ mi ni ọmọ mi lẹ́gbẹ̀ẹ́ lólórí kò yẹ kí n tún máa kọrin. Àmọ́ wíwò ó ní kí n máa pẹ́ aláwùrọ̀ bí bá mi ṣàánú ìyá mi. Àmọ́ yẹ́ ẹsẹ̀ kí ni lọ́mọ́ lọ́nà ó ní yẹ́ aláwùrọ̀ bí o bá mi ṣàánú ìyá mi. Nínú ọ̀làwọ̀ òye tó lókè láyé ṣé bíríkì lámọ̀ àtọ́bẹ̀ yìí ọ̀kọ̀ọ̀kan. Ọ̀yà ẹ̀jẹ̀ àdúgbò fẹ́jì dá tí ó jẹ́ òwò bá. Ọwọ́ sọ pé ọlọ́wọ́ kò lówó. Ìyá mi ni ìyá mi ni ọlọ́lá kò lọ́lá. Ìyá mi ni ọjà bí ó dá. Ìyá mi ni ọjọ́ kò kéwú. Ìyá mi ni ọkọlẹ́ kò kọlẹ́. Ìyá mi ni ọyá ìyá mi ni o. Ìyá mi ni ìyá mi àdúgbò. Ìyá mi ni ìyá mi ni o. Ìyá mi ni ìyá mi àdúgbò. Ìyá mi ni ìyá sọ̀rọ̀ kí mi. Ìyá mi ni ìyá láti gbẹ̀tọ̀. Ìyá mi ni ìyá márùn gbẹ̀tọ̀. Ìyá mi ni ìyá mi nàtọ̀. Ìyá mi ni. Ọjọ́ yìí màmá o. Alájà ṣùkúrà tù mí. Mama tí ìlú wo làlájà ṣùkúrà tù náà. Ìyẹ̀rú wà kí ọmọ lọ́fà mọ́ ọjọ́ mi. Ajá ṣùkúrà tù. Ìyẹ̀rú wà kí ọmọ lọ́fà mọ́jọ́. Ọmọ abíṣu jọ ọkọ. Ọmọ ọjà kájú lọ́rọ̀ ó tọ̀fà. Ọmọ ọjà kọjá kọ̀tọ́jà lọ́fà nílé ọ̀la lọ́mí. Wọ́n ló ṣojú omi ó ṣojú bèbè lójú. Ilé ajá ṣùkúrà ọmọ pínlẹ̀ o. Láàárẹ̀ o. Ikọ̀ gbọ́dọ̀ jùkọ̀ lọ́fà. Ikọ̀ bá jùkọ̀ lọ́fà ní ìwé lọ́fà ní. Ọ̀yá ṣùkúrà sọ bẹ́ẹ̀ sọ pé ìyẹ̀rú ọ̀ ìyẹ̀rú ọ̀ kì í. Ìyẹ̀rú ọ̀ kì í. Ìyẹ̀rú ọ̀ kì í. Ẹ̀yin tó lájà mi Jẹ́mílátù. Abíọ́lá ìfẹ́ wò lẹ̀ mọ́ra. Ajẹ́ ìgbẹ́ ilẹ̀ ìyá ọmọ yọ láàfin. Ọjọ́ bá ṣe sọ̀rọ̀ máa ti wà. Ilé ọmọ kújú
ọlọ́run ọba tó ní kó fún yín lẹ́ẹ̀mí kíkún tó pọ̀ ọyọ sọyẹ ìwí ẹ má gbàgbé ẹ má fi kàn náà ẹbí ẹ sàn bẹ́ẹ̀.
bíbélì torí kò á ní òun bẹ̀rẹ̀ ṣùgbọ́n ń bẹ̀ o. Ọ̀yà sọ̀rọ̀ láyé láyé lọ́wọ́. Láyé láyé lọ́la. Ọ̀rọ̀ mi kì í lọ́wọ́. Láyé láyé lọ́la. Ọ̀rọ̀ mi kì í èjì rẹ̀. Láyé láyé lọ́la. Àlìmọ́lì kù lọ́lọ́. Láyé láyé lọ́la. Aṣọ́lọ́run lọ́lọ́. Láyé láyé lọ́la. Alábísù lọ́lọ́. Láyé láyé lọ́la. Ọ̀yà Allahu Akbar. Allahu Akbar. Ẹ̀jẹ̀ ṣé kò tó bẹ̀ láyé ẹni? Allahu Akbar. Allahu Akbar. Títí ọlọ́run wọ́n bọ̀ lọ́hùn. Allahu Akbar. Torí kò tún fọ́ bọ̀ lọ́hùn. Allahu Akbar. Mo ti rí bẹ̀sùn fọ́ bọ̀ lọ́hùn. Allahu Akbar. Ọ̀gbọ́n méjì láti bọ̀ wú. Ó ní ìwé mímọ́ Mr. Paul. Mr. Coy. Ó ní ìhírí ẹ̀jẹ̀ ń tó tara mi o.